Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Abeg, make clap for Kufemi Adebayo, abeg. Tàbí òkúta kí ló happen, Ọlọ́run fà yín lọ́wọ́ sókè ní Ṣakíríkẹ́ tó mókè. Olóṣèlú bímọ fún yín o. Ó yá ẹ fi ilẹ̀ o. Ọmọ ya tíjà lè ní ọmọ ya kí ni wọ? Ọmọ ya kí ni wọ? Ọmọ yẹn lẹ́wà. Ṣé kò sọ ọmọ ya tíjà yín báyìí? Ọmọ bẹ̀ta dẹ̀ndẹ̀, ọmọ ológo dẹ̀ndẹ̀, ọmọ bẹ̀ta is present dẹ̀ndẹ̀, ọmọ bẹ̀ta ẹ̀fílẹ̀ ọ̀hún. DJ 1, 2, 3, yẹ́wò. Bọ́lá mo tẹ́ ẹ pa tòun ta. Akérò jẹ̀rọ kálá, nígbà ìbò ṣe àtòkò rẹ̀ tó ti darí. Èmi ní Pasuma, ọ̀kálá ní ìfòjò. Everybody ìbàdà, ọ̀bàdà, bàbá tìrì mi ìbàdà, ọ̀bàdà, gbẹ̀gbẹ̀ mi ìbàdà, ọ̀bàdà, sáwẹ̀wẹ̀ ìbàdà, ìròlè lọ sọ, wọ́n ní mo ìbàdà. Everybody ìbàdà, sọ́dọ̀tọ̀ gàgà, ó farabalẹ̀ má lọ gbàgbà. Yákèyí, àbókí mèrúwá, ó ṣàmọ̀jẹ̀dẹ̀ yàtọ̀ sí náà wà. Báísíkù ní kẹ̀kẹ́ ní gọ́ọ̀nà kan dẹ̀ ní Márúwá. Ìsákò fi wọn mọ́tò, adúlọ́gbẹ́ni tó jẹ́ lótò. Mo tó kẹ́ mo tó kà, tó bá yà wọ́n wá tó kà. Ìgbà kọ́ ní sọ́dọ̀tọ̀ akérò jẹ̀rọ. Ọmọ bẹ́ta, kéjì kéjì. Kéjì kéjì. Bàbá tìrì mi gbàgbà. Gbẹ̀gbẹ̀ mi gbàgbà. Gbẹ̀gbẹ̀ gbàgbà. Sáwẹ̀wẹ̀ gbàgbà. Ìròlè náà sọ. Ọmọ jayé jayé, ó bá lówó kò ṣayé. Ó láyé òpé méjì o. Ayé kan ló wà o. Èèyàn tó wà òkè, èèyàn tó wà ọ̀rà. Ọmọ ògbóró máa rí. Lọ́wọ́ ṣe tó ayé tó àtúnṣe ṣe gbàgbà fún. Ó bá lọ jẹ́ ní ti kò kì í yáwó. Wọ́n bá ikọ̀ tó nílẹ̀ tómi tọ̀hún gbá ikọ̀ sí. Wọ́n ní ilé òkà yé o. Àwọn ọ̀rọ̀ ọ̀gbìn ṣàwọn ọ̀gá lómi. Collection 16 no money. What? Aye, no money. Thank you so much for watching our videos, and importantly you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe, there's exactly everything. Gua TV, click on it, you see a subscribe button, click on the subscribe button. That's so, and if you have a big show coming up, any event, you can call us.